ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ọlọ́run kò dàbí ènìyàn. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ sọ̀rọ̀ sókè lẹ́yìn tí ilé-ẹjọ́ ní kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ ní Nàìjíríà Diezani Alison Maduike ti sọ pé Ọlọ́run kò dàbí ènìyàn o lẹ́yìn tí ilé-ẹjọ́ kan ní UK dájọ́ wípé kò jẹ̀bi ẹ̀sùn rìbá gbígbà tí wọ́n fi kàn án. Lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ní ilé-ẹjọ́ UK náà gbé ìdájọ́ kalẹ̀ wípé Diezani kò jẹ̀bi ọ̀kankan nínú ẹ̀sùn oníkókó 6 tó dá lórí rìbá gbígbà tí wọ́n fi kàn án. Àwọn olùpẹ̀jọ́ sọ fún ilé-ẹjọ́ wípé Diezani náwó yàlàyò nílùú London lẹ́yìn tó ti lu jìbìtì ẹ̀ka epo rọ̀bì ní Nàìjíríà. Àmọ́ mínísítà tẹ́lẹ̀ rí náà sọ pé òun ò gba rìbá lọ́wọ́ ẹnì kankan o, bẹ́ẹ̀ lòun ò sì gba iṣẹ́ kọ́ngilá lẹ́ka epo rọ̀bì ní Nàìjíríà. Alison Maduike ní ìgbẹ́jọ́ náà jẹ́ nǹkan tó bà òun lọ́kàn jẹ́ tó fi mọ́ àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ òun. Ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín pé Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run títí láéláé. Ọlọ́run kì í ṣe ènìyàn, torí Ọlọ́run kò lè purọ́. Tí Elédùà bá ṣèlérí fún ọmọ ènìyàn, ó di dandan kí ó mú ìlérí náà ṣẹ. Ó ti fẹ́ pé ọdún 11 báyìí tí mo ti wà níbi mo ṣiṣẹ́ sí orílẹ̀-èdè mi pẹ̀lú gbogbo agbára mi. Diezani ló sọ bẹ́ẹ̀. Alison Maduike jọ jẹ́jọ́ pẹ̀lú ọ̀kan lára àwọn ọ̀gá àgbà lẹ́ka epo rọ̀bì, Ọlátìńbọ̀ Àyìndé, ẹni ọdún 54. Àmọ́ ilé-ẹjọ́ ti sọ pé kóun náà máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.